Gbajúmọ Akọrin Juju stjanet ṣàlàyé ohun tó ṣekú pa gbajúgbajà olórin náà. Lẹ́yìn awuyewuye lórí ayélujára lórí nǹkan tó ṣekú pa Gbajúmọ Akọrin Juju ní iyùn Janet Olúwatóyọ̀sí, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí stjanet, àwọn ọmọ rẹ̀ ti ṣàlàyé nǹkan tó ṣekú pa gan-an nínú ìfọ̀rọ̀wérọ̀ tó máa ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn lórí ayélujára kan. Àkọ́bí stjanet, Fọlá stjanet máa ṣàlàyé wípé ṣàdédé ni akọrin náà ń ló bẹ̀rẹ̀ sí ní dìmọ́ àyà rẹ̀ ní ọjọ́ tó mọ̀ kú. Fọlá sọ wípé nílé ọkọ òun lòun máa wà nígbà tí ìṣẹ̀lẹ̀ òun máa wáyé. Ó ní àwọn àbúrò òun tí wọ́n wà pẹ̀lú màmá wọn, ó ní wọ́n máa pe òun lórí fóònù lálẹ́ ọjọ́ náà pé màmá mà ti kílé ayé kó dìgbà ó ṣe o. Ó ní ọ̀rọ̀ náà rèé, ó mà bá òun lójijì torí stjanet kò ṣàìsàn ṣáájú ọjọ́ tó mà jáde láyé. Wọ́n ní màmá kan pariwo wípé àyà ń dùn àwọn débi wípé àwọn kò lè mí dáadáa mọ́. Àwọn náà ló sọ pé kí wọ́n gbé àwọn lọ sí ilé ìwòsàn ní ọjọ́ náà. Àbúrò mi tó wà pẹ̀lú wọn ìmọ̀ ló mà lè ṣàlàyé dáadáa torí mi ò tiẹ̀ mọ̀ bí ara mi ṣe rí ní ọjọ́ yẹn. Ìyàlẹ́nu ló mà jẹ́ torí wọ́n sì lọ sóde orin ṣáájú ọjọ́ tí wọ́n mọ̀ kú yìí. Kódà mo bá ọbẹ̀ tí wọ́n sọ pé wọ́n mọ̀ sè nígbà tí mo dé. Àwọn ni wọ́n lọ sọ́jà fúnra wọn láti ra nǹkan ọbẹ̀. Nígbà tí wọ́n sè ọbẹ̀ náà tán, òun ni wọ́n mà sọ pé àyà máa ń dùn àwọn tí wọ́n sì dèrò ilé ìwòsàn. Lẹ́yìn náà òun ni wọ́n mà pè mí wípé màmá mà ti dákẹ́ o. Fọlá ló sọ bẹ́ẹ̀. Ọmọwùmí tó wà pẹ̀lú stjanet ó mà sọ wípé òun bá lọ sóde orin ṣáájú àkókò ikú rẹ̀. Ó ní àwọn ẹlẹgbẹ́ rẹ̀ gan wọ́n pàtẹ́wọ́ fún un ní ọjọ́ náà. Lẹ́yìn tó ṣeré tán, Ọmọwùmí wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé stjanet ó tún lọ sọ́jà fúnra rẹ̀ ní ọjọ́ kejì láti lọ ra nǹkan ọbẹ̀. Ó sì padà sílé ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́. Kódà ó ní wọ́n bá àwọn akẹgbẹ́ wọn ṣeré gan fúnra wọn sì ni wọ́n dá iná oúnjẹ tó máa wù wọ́n láti jẹ ní ọjọ́ náà. Ṣàdédé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní di àyà mú níbi tí wọ́n jókòó sí. Wọ́n sọ fún mi pé àyà wọn ń ṣe bákan bákan bí ẹni pé nǹkan kan mà le sí àwọn láyà. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ó ní wọ́n mà sọ pé ká mà gbé àwọn lọ sí ilé ìwòsàn. Kò ju ìṣẹ́jú 10 lọ tí wọ́n mà gbé wọn dé ilé ìwòsàn tí ẹlẹ́mìí fi gbà á. Ẹran nìkan ni wọ́n mú sẹ́nu nínú ọbẹ̀ tí wọ́n mà sè ní ọjọ́ náà tí wọ́n fi jáde láyé. Ọmọwùmí ṣàlàyé. Ọmọwùmí ní irọ́ tó jìnnà sí òótọ́ ní ọ̀pọ̀ ìròyìn táwọn kan gbé kiri lórí ohun tó ṣokùnfà ikú stjanet. Kọ́lọ́ ọ̀bẹ Elédùmarè kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa. Kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o. Àánú yóò fọ̀ nínú ayé mi àti yín. Àmín. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.